ọbẹ̀ fún obìnrin tó fẹ́ finú ṣoyún tó fẹ́ fi ẹ̀yìn gbọ́mọpọ̀n. Gbàgbé gbogbo àrùn kárùn tó bá wù kó máa dà ẹ́ láàmú, sọmú roro ni o lè lò, ẹ̀dà ni o lè lò, blockage tube ni o lè lò, gbogbo oríṣiríṣi àrùn tí ò kí ń jẹ́ kóbìnrin lè conceive ló lè lo ọbẹ̀ yìí fún. A ti sọ àgbo ẹ̀ lánàá. Kí ló máa bá mi wá? Get ìyèrè black pepper ló ti rí. Wá ìyèrè, bá mi lọ ìyèrè kó kúnná. Tó bá ti lọ ìyèrè yẹn kó kúnná, bá mi wá ewé gúre, lọ ewé gúre kó kúnná náà, ó di méjì. Ìyèrè, ewé gúre. Bá mi lọ ewé àkókò, ó ti rí. Confirm ewé àkókò, ewé tó fi ń jẹ òye yẹn. Lọ, ó di mẹ́ta. Ìyèrè, ewé àkókò, gúre. Wàá lọ mẹ́tẹ̀ẹ̀ta papọ̀. Tó bá ti lọ papọ̀, wàá bá mi lọ osùn, wàá lọ ẹfun, wàá lọ níwọ̀nba díẹ̀díẹ̀. Wàá lọ gbogbo nǹkan wọ̀nyí papọ̀. Wàá wá fa sínú kòkò. Wàá wá ìgbín tó pinnu ńlá ẹyọ kan. Wàá wá bá mi fọ̀. Wàá fọ̀ á mọ́. Wàá gé ìgbín yẹn sínú kòkò. Wàá fi sí ọbẹ̀ yìí. Tó bá ti sí ọbẹ̀ yìí, tó bá ti parí píríọ̀dù ló máa jẹ ọbẹ̀ yìí. Bí sínú láì tààlà. Tó bá ti parí píríọ̀dù ló máa jẹ. Síwájú kó tó ṣiṣẹ́ àbí tó bá ṣiṣẹ́ ìtàn kó farabalẹ̀ gbọ́ fídíò yìí. Nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní, má gbà lọ́fẹ̀ẹ́, ṣe sàárà kọ́kàn ẹ lè balẹ̀ lórí nǹkan tó fẹ́ lò. Tọ́rọ́ lọ́wọ́ kí n kọ sàárà. Ètò ọmọ lélẹ́yìí, àánú nìyẹn ọmọ rí gbà ń bẹ̀. Account number ní fáwọn ọmọ aláìní 0123214254. Account number fáwọn aláìní 0123214254. Global Dahiratu Dhikrlahi Islamic Organization, Wema Bank of Nigeria. Gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìpèníjà kan sí méjì lórí ayé ń dàyàn láàmú ni, orí àìsàn ọlọ́jọ́ pípẹ́ ni, spiritual sickness and natural sickness, ẹ contact Global Dahiratu Dhikrlahi Health and Spiritual Department. Ẹ dẹ̀ gbìyànjú tọkọtìyàwó tó ń wojú Ọlọ́run ọba fọ́mọ, ẹ get transformer 1100 power. Omi tó lọ́wọ́rọ́ la máa fi ń lo gbogbo product wa. Omi tó lọ́wọ́rọ́ ni ẹni obìnrin tó fẹ́ conceive tó ní ovulation problem, tó jẹ́ pàtí conceive ó fẹ́ di ṣòro, gbogbo oríṣiríṣi àrùn tó ń do obìnrin láàmú tí ò kì í fi ń conceive, àti oríṣiríṣi àrùn tó ń da nǹkan ọmọkùnrin láàmú tí ò kì í fi lè perform dáadáa, bí weak erection, quick ejaculation, low sperm count àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, manpower, ìdákọ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ get transformer 1100 power. Bákan náà ni lórí èké nínú àwọn àìsàn, cancer ni, diabetics ni, asthma ni, stroke ni, epilepsy, gbogbo àìsàn yányán, get all in one. Kódà spiritual àìsàn, oúnjẹ olójú oorun, oníbàálòpọ̀ ojú oorun, forí kókó aláǹtakùn, ọ̀rìn rínrìn yàn mọ́lẹ̀ àwọn àlákàlà, get all in one. Natural app 25,000, 15,000. Bí sínú láìta alákòsíbítẹ̀ wàtá àti lè deliver. Ó wà ní Nàìjíríà, a dẹ̀ máa ń deliver káàkiri around the world. Ẹ WhatsApp wa lórí +27 61 295 6389. Gbogbo ẹ̀yin tẹ́ ń fi ájì àti umura tẹ́ fi ń ṣe sàárà, gbégbá Global Dahiratu Dhikrlahi, small but mighty. Massalamu wa ila liqa'i.